àlà funfun kì í bá epo rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kanra wọn ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn bábẹ́rẹ́ bá ti kàn aṣọ tó ṣọ̀rọ̀ ọgbọ́n tójú mọ́ kọ̀ǹkọ̀ pẹ̀lú odò tí wọ́n ti ń kàn ara wọn kí láò ti ṣe yìí sí eégún ọgbọ́n ẹ̀yọ̀ mọ́ ẹ̀yọ̀ ti kọ́ ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn àgádà àgódò ọ̀rọ̀ ó di kọrin nǹkan díò ọ̀rọ̀ dóríta mẹ́ta òrìṣà ta ni ó wá fọ̀nà hàn ni àṣírí wo ló wà níbẹ̀ àdìtú tó ń bẹ níbẹ̀ ó ọlọ́run nìkan ló yé àyàfọ́ ọlọ́run nìkan ló lè ṣàtúnṣe sí àlà funfun kì í bá epo rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kanra wọn ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn ọ̀rọ̀ tó kọ òkè tó kọ ilẹ̀ tó sọ ọlọ́gbọ́n kọ́ tó so òmùgọ̀ kọ́ tabágbátabáwo ọ̀rọ̀ tó ta kókó ó wá kẹ́ni tí ó tu àlà funfun kì í bá epo rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kanra wọn ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru kì í pàdé àlà funfun kì í bá epo rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kanra wọn ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn àlà funfun kì í bá epo rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kanra wọn ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn. Ó ga ojú yìí ń dán o àwọn ará òun kọ́ ṣàlàfíà ní gbogbo nǹkan ẹ pẹ̀lẹ́ káàbọ̀ ẹ jókòó ẹ pẹ̀lẹ́ ṣe sọ fún dádì. inú wọn ì tí mọ̀. ẹ lọ pè wọ́n jáde. kí ni ká fi ṣe yín lálejò. bóyá ká bẹ̀rẹ̀ láti bí omi tútù wá. omi báwo a ní juice a ní wine gbogbo díríǹkì ló wà ìtẹ́ bá fẹ́ mẹ́ ní kẹsàn. ẹ bá wọn rẹ jẹ́ kí n mú mi náà. omi tútù ìbàlẹ̀ ọkàn mò ń bọ̀. ẹ kú kalẹ̀. Ọlábọ̀dé báwo ni délẹ̀ èdè jàre báwo ni fáìsà ṣe dáadáa àdúgbò lọ́wọ́ sà ṣé ọkọ̀ ìjẹ́pọ̀ lọ́wọ́ jẹ́ sà gbogbo ló ń mú nǹkan ọwọ́ sà sódà ẹ ṣe gan sà ọkùnrin fọlọ́wọ́ wà sà. ṣé kò sí problem. kò sí wàhálà ọkọ sà ju oorun tí èèyàn kọ dé báyìí ó rí lè. ọ̀rọ̀ àwọn ọ̀yà wá ẹ̀ omi ìyá. àwọn náà ní ká ti bí omi tútù bẹ̀rẹ̀. ń gbọ́. èmi ni mo sọ pé ká bẹ̀rẹ̀ láti bí omi sà. omi náà fi ń ṣàlejò ńlẹ̀ Yorùbá. That's right. ẹ gbà olúwa ṣeun bàbá mi ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ kí sáré lọ parí oúnjẹ tí mò ń ṣe kitchen. Bọ̀dé báwo kó wá ní mo plan yín báyìí sí. láti kó yàtọ̀ sí bá ṣe jọ sọ lórí fóònù tẹ́lẹ̀ náà. ìpè rẹ́gísítírì ẹnìkan náà lè fẹ́ lọ àbí. ó yẹ mi sá.
no problem. Torí pé jẹ́ tó ti sọ fún mi mo padà bèrè lọ́wọ́ òun ó dẹ̀ sọ fún mi pé òní registry lẹ́yìn ẹ fẹ́ lọ pé ẹ fẹ́ nǹkan tẹ́ fẹ́ ṣe láláriwo rẹpẹtẹ. bẹ́ẹ̀ni. kò sí wàhálà ọkàn ara tọ òun tẹ́ méjì bá ti fẹ́ ẹ má bá fẹ́ kìkì ṣáà sí pé kò sówó tá a máa fi ṣègbéyàwó àbí ẹ̀yin lẹ́ mọ̀ nǹkan tẹ́ rí. dádì ìdí tí mo tiẹ̀ ṣe sọ pé ká ṣe registry òun ni pé mo need the marriage certificate yẹn láti fi lè fi process travelling tó torí tọ́lọ́n bá gbà fún mi immediately tá a bá parí wedding mo fẹ́ kájọ kọjá sàn. That's right ìyẹn dá bẹ́ẹ̀ o fẹ́ fi ṣe ni pé kí ẹ má jìnnà síra yín àbí pé òye kọ́kọ́ wà lókèrè kí òfin yẹn jọ mí nìyẹn ẹ̀wọ̀n tó bá filẹ̀ lẹ́nu àbí báwo ni ok ó dá báyìí. wá ọlọ́run bá ṣe ìtura ọlọ́run ṣe ọlọ́run àdúró tiwa ẹ̀yà wa pẹ̀lú wa kò ní fi tí àrùbá ìta àrùrò jẹ ó ti yẹ ń sìn so no problem. Títí ǹjẹ́ Bọ̀dé ti méjì kankan náà ẹbí màmá ẹ̀ báyìí. Rárá dáadé wọn ì tí ì mìtẹ̀. tí ò bá tí ì mọ̀ wọ́n tẹ́lẹ̀ lásìkò tó máa mọ̀ wọ́n ni ó gbọ́ wàá mú lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n màmá ẹ̀ wàá ṣàlàyé gbogbo plan tá a ní fún ẹ ti dájọ́ gbéyàwó sọ́nà bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ni nǹkan tí wọ́n bá wí jẹ́ kí mi gbọ́. ìjọ ara yín kò sí wàhálà jíjẹ ńkọ́ mi tiẹ̀ ní láti béèrè yẹn. mọ́mì ti ń ṣe. àtàrà òun fún ara ẹ̀ mọ́mì ẹ̀ wò ló ń ṣe àtàrà ló ti ṣe kùkù kẹ̀kẹ́ ní kíchìn rẹ̀. ìyàwó bó jẹ́ sí. báyà pé mi bá ní kó so jẹ fún mi lẹ́tí ó rẹ̀ mí. gbogbo ohun tí ẹ wí pátápátá ni mo ti gbọ́ ọlọ́run á wà pẹ̀lẹ́yìn méjèèjì. àmín sà. ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀. gbogbo bó tilẹ̀ wù kó rí ìyá ẹni nìyá ẹni lóòótọ́ àwa la bí ìyá ẹ àmọ́ òun ló bí ẹ. gbogbo bí ọ̀rọ̀ ṣe rí o máa gbé ọkọ ẹ lọ sọ́dọ̀ màmá ẹ ni wàá wá ṣàlàyé gbogbo nǹkan tí bàbá ẹ sọ wàá ṣàlàyé ẹ fún lẹ́yìn yẹn wàá sọ fún un pé o ti mú ọkọ ẹ wá hàn mí ọlọ́run á bá wa ṣe o. àmín dáadé. àìlera burú bẹ́ẹ̀ ni. ẹ ṣé gan sà máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí sọ sà. èkejì tó tún dàbí rẹ̀ ò ní pé sọ fún ìyá ẹ ní kó yọjú sí mi káà méjèèjì ríra ká fẹ́ fojú ojú. kò sí wàhálà o kí gbogbo ẹ lè dáná wa ṣùgbọ́n. ẹ ṣé dáadé. ẹ má jà fọ̀rọ̀ lẹ̀ mọ́rọ̀ kí ni tí ẹ bá bọ̀ nílé àwọn àna wa tẹ́lẹ̀ báyìí. ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ in fact nígbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n mọ́mí ìyàwó mi wọ́n receive me very well wọ́n gbà mí lámọ̀ràn wọ́n bá mi sàwọn ọ̀rọ̀ wọ́n wá ń jẹ́ kó yé mi pé kí n make sure pé mo lọ sí ọ̀dọ̀ ìyá ìyàwó mi náà ìgbà tí mo dọ́dọ̀ ìyá ìyàwó mi she was just too splendid wọ́n receive me wọ́n pọ́n mi lé wọ́n yẹ́ mi sí wọ́n ti nice you and then gbogbo nǹkan tá plan wọ́n fọwọ́ sí. àtàwọn náà ti rí ilé tó ti jáde wá ọlọ́mọ àtàwọn lóṣù. àmín. ìyẹn ni wípé káwa náà wà lọ gbáradì báyìí ló kù. irú ìgbáradì wo tún ni obìnrin yóò tún dé ẹ tún bẹ̀rẹ̀ ẹ mọ̀gbà tẹ́ tí ń ṣèpalẹ̀mọ́ ìyàwó ìbò látọ̀dún yìí látìgbà tọmọ yìí ti wà ń lo òyìnbó ó tún dé náà ẹ dáwọ́ palẹ̀mọ́ dúró a tún sọ̀rọ̀ ń sìn tún ní kẹ́ máa gbáradì ṣé gbogbo àgbáyé lẹ fẹ́ pè sórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ni rántí pọ̀ ọmọ ẹ̀ sọ pé òun ò fà láriwo púpọ̀. ẹ wò èmi ń báyàn ṣe ó di dandan kan bẹ́ẹ̀ mi náà ṣe níjọ́ nǹkan ẹ̀yẹ mi. so ló fi máa lọ gbé trumpet láti máa announce káàkiri gbogbo àgbáyé pé ó fẹ́ ṣèyàwó. nǹkan tí dáàdi ń try láti sọ ni wípé kẹ máa sọ kíní ìdí carnival kò ń ṣe pé kí gbogbo èèyàn kọ wà kọ́kọ́ yagele kọ́ pọ̀ that's not what I want just a quiet. mo gbọ́ tí yín bẹ́ẹ̀ bá gbọ́ tèmi èmi tí mò ń bá lára ṣe tí mò ń bá jẹ òun ṣe gbogbo ìyá mo bá ṣe. òun sọ̀rọ̀ bínú wọn. صلوا على النبي الكريم. صلى الله عليه وسلم.
ọpẹ́ ni fún Ọlọ́run. Ọlọ́run kò gbàdúrà àbáṣefẹ́. Ọmọ yìí ló fi ọ̀rọ̀ kan tó mi létí. Ó ní ẹni lọ́jọ́ ìgbéyàwó òun. Ẹ fẹ́ rí ìyá òun bèrè tàbí yóò wá bí ìyàwó náà ẹ fẹ́ fojú kan bẹ́ẹ̀. Ọmọ yìí ló mọ̀rọ̀ mú wá bá mi. Bẹ́ẹ̀ ni àfa. Òótọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ìjókòó gbọdọ̀ pa èmi àti ìyá ẹ̀ pọ̀. Ọ̀sán nìyá ẹ̀, òru lèmi. Mi ì dẹ̀ rí nǹkan tó rò àtọ̀sán fẹ́ ṣe pẹ̀lú àwọn. Oníkálukú máa rìn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bàbá Títí, èmi rò pé bíjà bá tiẹ̀ wà ńlẹ̀ ó yẹ ká gbé ìyẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan náà ká pawọ́pọ̀ ṣe nǹkan ẹ̀yẹn fọmọdé yìí. Àkísà ẹ ti dágbére àtàn, ìdùnnú ló jẹ́ ká jọ ní pé ìgbà abẹ́rẹ́ ò gbọdọ̀ dá dúró. Ọjọ́ ẹ̀yẹ ọmọ yìí nìyí, jọ mú bẹ́ẹ̀ jẹ́ àjọ pawọ́pọ̀ ṣe. Láti ọjọ́ tí mo ti bí Títí tí ìyá ẹ̀ ti wá fà á kalẹ̀ fún mi báyìí, kò fíjọ́ kan rí ìbànújẹ́ rí, kò dẹ̀ ní rí. Ọjọ́ ẹ̀yẹ ẹ̀ ni ó dẹ̀ máa yẹ ẹ̀ ni. Dáàdì mi, lóòótọ́ mi ì mọ irú ẹ̀ṣẹ̀ tí mọ́mì mi ṣẹ̀ yìí. Kò dẹ̀ tọ́ sí mi láti dá sí i. Àmọ́ mò ń bẹ̀ yín ní ti ọmọ sí bàbá. Mo ń fi ànábì wa Muhammad bẹ̀ yín. Sallallahu alayhi wa sallam. Fún ojú ẹ̀yẹ mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fẹ́ kẹ́rù wípé láti ọjọ́ tẹ́ ti gbé mi sáyé, mi ì fi ọjọ́ kankan bà yín nínú jẹ́ rí. Mo bẹ̀ yín, mo fi Ẹlẹ́dàá yín bẹ̀ yín. Ẹ jẹ́ kí inú mi dùn dálẹ̀, ẹ jẹ́ kó yẹ mí. Ṣẹ́gbọ́n tọmọ ìlú wí. Ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ kò ń ṣe torí nǹkan méjì o. Bíbẹ̀ ká ń ṣe torí Títí láyọ̀. Kẹ́ má jẹ́ fi ọjọ́ náà ká fi pálẹ̀kún. Ẹ jẹ́ á fi ọjọ́ ẹ̀yẹ yẹn jẹ́ á fi dùnnú. Gbogbo tó ń fẹ́ ni ẹ jẹ́ á ṣe fún un. Kínú rẹ̀ lè bá àdúnjọ́ náà torí ọjọ́ ayọ̀ ni kó lè bá àjọjọ́ ayọ̀ fún kálẹ̀. Ẹ jọ̀ọ́ jẹ́ á ṣe bẹ́ẹ̀ fún torí Ọlọ́run. Mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ rí bẹ́ẹ̀. Títí, èmi ni mo bí ẹ, ó dẹ̀ mọ̀ mí bàbá. Tí ìyá ẹ bá dé ní èní àbí tó bá dé lọ́la tó bá sọ pé lómi ló bí ẹ máa yọ dání o. I'm desperate nílé ayé mi for anything. Àná mi, gbogbo tó wà náà kò sí ìtẹ̀mọ́. Tó bá ṣe pé àwọn bàbá mi wọ́n á fi kanra ìtààmú ajé ni. Wọ́n lè nítorí pé ìyá ọmọ táwọn wèé ti ṣe àwọn rí nítorí ìdí àwọn ọ̀nàmọ́ náà rán léwu àbáwọn ní kankan táwọn fẹ́ ṣe lórí ẹ̀. Ọ̀rẹ́ ò rí bẹ́ẹ̀ níwájú mi. Gbogbo tó yẹ kí bàbá ṣe fọmọ ni mo ṣe fún un. Ìwọ fúnra ẹ ò rí ìbànújẹ́ yọ kọ bí tí wò kiri mọ́tò lọ́dọ̀ mi rí tí ò lè ní rí. Fi ọ̀rọ̀ ìṣirò pé tí ìyá ò bá sí láyé wá sílé ayé ẹ̀. Tó bá ṣe pé ìyá ẹ̀ ló wà láyé tí ń bá sí láyé wá sílé ayé ẹ̀. Èmi gan mi fẹ́ ṣe lọ́wọ́ bá mi dẹ̀ fẹ́ ṣe àti mọ́tàdá jáde. Ṣùgbọ́n gbogbo ibi tí ẹ gbé ọ̀rọ̀ gbà yìí. Tó bá máa mú èmi pẹ̀lú ẹ̀jọ̀ wà níbi tó máa ti ṣègbéyàwó á wà láàyè ẹ̀ báyìí máa wà láàyè tèmi. Tẹ́ ẹ̀ bá wá fẹ́ bẹ́ẹ̀ àjẹpẹ́ ẹ̀fẹ́ mi rí mi gbéyàwó yẹn. Afẹ́ bẹ́ẹ̀. Má dẹ̀ yẹ lẹ́rẹ̀ fún. Afẹ́. Ẹ má jọ rí bẹ́ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ àríṣù. Àníríṣù. Ọlọ́run bá bíṣù. Ọlọ́run bá bíṣù. Ànírí wàhálà. Ọjọ́ náà ó yẹ wá ànírí dànù. Gbára tó lọ yóò sì ṣe fún wa ọlágbẹ Muhammad sọlá fatia. Mọ́mì, báwo
la ṣe máa wá ṣe báyìí? Ìwọ. Bọ̀dé ti ra aṣọ fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. Èyí túmọ̀ sí wípé aṣọ kan náà ni mọ́mì àti dáàdì ẹ̀ jọ máa wá sí rẹ́gísítírì. Báwo wá ni kò bá ṣe dùn tó? Kí dáàdì kàn tiẹ̀ ọ̀nà mi fún ọjọ́ yẹn lásán káwọn àti mọ́mì jọ wọṣọ kan náà so that àwọn èèyàn ní rí difference. Ṣé mo náà máa rí bákan? Ẹ̀yin náà ṣàmùwà bàbá yín. Ìyẹn màmá fẹ́ ẹ̀ lè díẹ̀. Ìyẹn á lè díẹ̀. Ẹ̀yin náà mọ bí dáàdì yín ṣe máa ń ronú. Ẹ mọ bó ṣe máa ń ronú. Àmọ́ ẹ jẹ́ á bá wọn sọ́nà. Tá bá bá wọn sọ Ọlọ́run á jẹ́ wọn gbà. Mọ́mì, ẹ jẹ́ n fà lé yín lọ́wọ́ ìjọ nítorí Ọlọ́run. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má fà lé mi lọ́wọ́. Ẹ jẹ́ ká jọ bá wọn sọ. Tá bá jọ bá wọn sọ á tún dáa. Lágbára Ọlọ́run gbogbo àkókò ṣeṣe. Ṣẹ gbọ́, ṣẹ rí, adùn ṣe bí èyí tọ́lọ́run lọ́wọ́ sí. Aṣòro ṣe bí èyí tọ́lọ́run ò lọ́wọ́ sí. Mo dẹ̀ mọ̀ pé ìgbéyàwó tá fẹ́ ṣe Ọlọ́run bá ti lọ́wọ́ sí. Ẹ̀yin fọkàn yín balẹ̀. Ẹ má torí ìyẹn kẹ́ máa kájọ káàkiri. Ṣẹ gbọ́. Okay. Ṣé rọrọ̀ bàbá yín gan gbà mí máa ṣọwọ́ bí akẹ́ pé níbínú ni o bóyá gidi ni o ó máa rí bákan. It's either his way or no way. Àkúlé o. Hello, yeah. Yeah, báwo ni o ṣe ọkẹ́? Yeah. Ọ̀gá. Ọ̀jọ̀ báwo ni? Ẹ pẹ̀lẹ́. Báwo ni ibi tẹ́ lọ? Alhamdulillah. Olúwa ṣeun. Ẹ bá wọn. Ǹjẹ́ o jáde wọ́n ni? Mo ń múra lọ́wọ́ náà ni. Sori ti jáde ẹ̀ yìí tó bá máa jáde sínú ọ̀run bẹ́ẹ̀ àfàìmọ̀ kó má du wọlé padà. Kí ló dé? Ọ̀nà tó wà táyé bad. Ọlọ́run. Ó mà ti mọ́ra ẹni tó jò ó pa tóòrùn ó pa. Iṣẹ́ ló máa pa kọ́lọ́mọ́ ilẹ̀ kí ṣe pa wọ́n. Bẹ́ẹ̀ gbà. Aṣọ ti wedding títí nìyẹn. Aṣọ náà máa fine. Èmi gan ti yà lọ́dọ̀ tẹ́lọ̀ mẹ́sàn mi ti gbé tọ̀rọ̀ mi fún mi. So kò gbé tẹ́lọ̀ fún mi tó máa bẹ̀rẹ̀ náà. Ẹ ṣe máa jà. Ẹ ṣe. Àwọn ṣé ẹ ti bá mọ́mì náà gbé ti ọ̀dọ̀ wọn lọ? Mọ́mì wo nìyẹn? Mọ́mì àti Títí. Ìwé náà mo ráṣọ fún àwọn Títí kí ló dé? Àwọn ọmọbìnrin kí ni tèmi láti ráṣọ fún? Ṣé ìyàwó tí èèyàn jọ gbé lé àbí tí èèyàn jọ fẹ́rẹ̀ èèyàn mọ́ for quite a long time? Ṣé èèyàn jọ máa ń wọ aṣọ kan náà ni àbí tí mi understand it? My dear, ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àti mọ́mì àti Títí life contract lẹ́jọ́ sign? Ní tánátánì. Ọlọ́run ò ní jẹ́ kí púpà àti Títí kí nǹkan kan ṣe wọ́n as long as she lives. Ẹ̀yin méjèèjì life contract lẹ́jọ́ sign. Lókùn máa yìí máa fún mi ní máa sọ fún mi pẹ̀lú mi o. Ọgbọ́n máa rí ọ̀dà sáré pẹ̀lú ìṣú yìí o. Ìbá ẹ̀kọ́ rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kanra wọn. Ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú. Ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn. Èyí Táyọ̀, ẹ dáhùn náà táǹtì ti lọ. Ẹ jẹ́ ká lọ. Kí ló dé? Ó múra ni? Àbó lọ́mọ ni? Mo ń lọ kájọ máa lọ náà ni. Kájọ máa lọ báyìí. Aṣọ tí mo gbé fẹ́ ń kọ́? Èmi ò ránṣọ tẹ́ gbé fún mi. Èmi ò rán. Kí ló dé? Báwo ni mo ṣe fẹ́ ràn? Nígbà tèmi àti yín tábàjọ lóde ta kùn dúdú tájọ wọ́rọ̀ aṣọ kan náà. Ẹ̀yin àti ìyá ọlọ́mọ gangan tó ń ṣe wedding ẹ wájọ wọ́rọ̀ aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀. Kí lẹ fẹ́ káwọn èèyàn sọ ń pa mí? Kí lẹ fẹ́ kán rò ń pa mí? Ìsọlẹ́nu nìyẹn náà. Ìyẹn dẹ̀ máa ń forí ara ẹ̀ pamọ́ ni. Èmi ò mọ̀ pé sọlẹ́nu ló sá fún àbí káyé má bàa sọlẹ́nu àbí? Kò sí wàhálà nù yẹn. Come on. Ìdí mi ní bá tọ́kàn fi gbéra wa ní lórí aṣọ lásán lásán. Let's go, my friend.
ṣé kò tẹ́ wá sọ nìyẹn. Títílayọ̀ Àbáyọ̀mí ni ọ̀rẹ́ òtítọ́ tí mo fẹ́ràn jù. Ìwọ Títílayọ̀ Àbáyọ̀mí, ta ni ọ̀rẹ́ òtítọ́ kan ṣoṣo tí o nífẹ̀ẹ́ sí jùlọ? Ọlábọ̀dé Adéjọbí ni ọ̀rẹ́ òtítọ́ tí mo fẹ́ràn jùlọ. Ìyẹn ni wípé láti òní lọ kò sí ọ̀rẹ́kòríkòsùn kankan mọ́ láàrin yàtọ̀ sí ẹ̀yin méjèèjì. Ní báyìí ẹ wá kí òrùka bora yín lọ́wọ́. Ìwọ Títílayọ̀, wo òrùka tó wà lọ́wọ́ ọ̀rẹ́ ẹ Ọlábọ̀dé, ṣé o nífẹ̀ẹ́ sí àbó nífẹ̀ẹ́ sí? Mo nífẹ̀ẹ́ sí. Ìdílé ìyàwó, ó yẹ dìde lẹ̀kẹ́ wá kí ọwọ́ bọ̀wé. Ó ti mú mi gbàgbé o. Ìbànújẹ́ ìgbà kan. Ó ti mú mi gbàgbé o. Ìbànújẹ́ ìgbà kan. Àṣewẹ́rẹ́ iṣẹ́ Olúwa. àwọn èèyàn wo làwọn ẹbí ọkọ yín yẹn náà nígbà táàrin ẹ̀yìn àtọkọ yín ò dán mọ́rán tí wọn ò dẹ̀ wá nǹkan ṣe sí ṣé ó yẹ kán tún gbà ṣe ẹ̀ṣẹ̀ lójú ayé ẹ̀ ni. mi mọ̀ pé orí mi o mi mọ̀ pé orí mi lọ́wọ́ bàbá àgbà ìyá alátẹnujẹ o ẹni tí ò mọ̀ tí ò mójú tí ò mọ̀ra tí ò máa tètè kókó ló ń jẹ́jẹ́
láì ṣe pé bàbá ọmọ travel. àbó rí mi báyìí lè ní ọjọ́ nǹkan ẹ̀yẹ mi bàbá olórí burúkú dẹ̀ dojú tì mí àbó ni pé ìtìjú ńláńlá ni eléyìí jẹ́ fún mi lẹ́nu yìí. kò jẹ́ jẹ́ mi wọn ò tẹ̀lé bá mi dánrún ẹ̀ wò láyé wọn lè bá mi dán wò ẹ wò àǹtí mi èmi lọ. àlà funfun kì í bá epo rẹ̀ ìṣáná àtẹ̀tù kì í fojú kọra wọn. ṣoṣo méjì wọn ò gbọ́dọ̀ fojú kojú ọ̀sán àtòru wọn kì í pàdé ara wọn bábẹ́rẹ́ bá ti kàn aṣọ. ṣé mo rí pé ẹ ṣe nǹkan kan rí kí n yẹ̀ yín lọ́wọ́ wò ẹ lè sọ pé ẹ fẹ́ ṣe nǹkan kan rí kí n sọ pé rárá kọ̀ràn yẹn màá yà bá kìyìn ni àmọ́ my dear ṣe rí nǹkan tẹ́ ṣe lé nìyí ìwà tẹ́ wò lé nìyí ò dára. kí ni mo ṣe. níjọ́ nǹkan ẹ̀yọ̀ ọmọ yín níjọ́ nǹkan ẹ̀yọ̀ ọmọ yín lè wá ṣàdúró nǹkan tó fi báyìí ẹ dúró náà. kí ni nǹkan tí ìyá títí ṣe fún yín gan-an ni? I mean, because kò yé mi. Why do you hate her so much? Ẹ̀yin mẹ́ wo orúwà tẹ́ wò ní registry yẹn. Ẹ wo orúwà tẹ́ wò ní registry yẹn. Ní ọjọ́ nǹkan ìyẹ́ ọmọ yín. Ìgbéyàwó téèyàn kì í ṣe lẹ́ẹ̀mejì. Ẹ wá lè fọwọ́ sí ìwé, ẹ lè sign. Ẹ tún ṣe yẹn tán nìyẹn. Mo sorry láti sọ o. Ẹ tún dójú tira yín, ẹ dójú tàwọn family yín. Ẹ lè dúró bá wọn ya fọ́tò ẹ wá lọ bá tọkọ tìyàwó nìkan ya fọ́tò mo dẹ̀ mọ reason tẹ́ ṣe dúró nítorí kí ìyá títí má bàa bá yín dúró pọ̀ ya fọ́tò lásán lásán ẹ wá ya fọ́tò pẹ̀lú àwọn kọ́pù yẹn tán ẹ kàn walk away ni gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn tó mọ̀ pé yìí ni bàbá ìyàwó irú ojú wo lẹ́fẹ́ kan fi wò mí mo wá dàbí nuisance mi mọ nǹkan tí mo lè ṣe ń bẹ̀ yẹn mọ́ ṣé wọn ò ní sọ wípé èmi ni mò ń kọ́ yín sáwọn ọmọ yín báyìí tó ọ̀bá tó lókè mọ́ nǹkan yín wọn á ní mo tó yín bá gbélé mi tó yín bá sọ̀rọ̀ bó ti lè wù kẹjù mi lọ tó ọkọ mi lè jẹ́ ìnáwó ó yẹ kí n lè bá yín sọ̀rọ̀ kẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu mo ṣàmọ̀ wípé ẹ ti bímọ kí n tó fẹ́ yín ṣé ẹ fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin àwọn ọmọ tẹ́ bí àtèmi ni ẹ dá mi lóhùn náà ẹ dá mi lóhùn bẹ́ẹ̀ dẹ̀ rí mi lọ́mọ ìkéré kẹ́ tó fẹ́ mi o ẹ rí pé ọmọ ìkéré rí mi kẹ́ tó fẹ́ mi o ẹ má fi mí pa àwọn tó ní mí lẹ́kùn o ẹ má fi mí pa àwọn tó ní mí lẹ́kùn o nǹkan tẹ́ ṣe lé ní mi ò nífẹ̀ẹ́ sí o ṣe bí ìyàwó yín ni mo jẹ́ mi ò ṣẹ́rù yín náà mi ń ṣẹ́rù yín náà kí ló dé tí mi ò lè bá yín sọ̀rọ̀ kí tiẹ̀ bá yín sọ̀rọ̀ nígbà kan kẹ́ gbọ́ sí mi lẹ́nu nǹkan tẹ́ ṣe lé ní ẹrù pé ẹ̀yin nìkan ni ẹrù pé ẹ̀kọ́ ṣe fẹ́ níyìn ni o nǹkan tẹ́ ṣe lé ní ìdùn mi gan o ó dùn mí gan o. sórílẹ̀ ayé tó ń wò yìí bíntín báyìí ni kò tó nǹkan kan kò sí ohun tá a máa mú wá láyé kò sí ohun tá a máa mú lọ nǹkan tó bá wọn anybody nìkan sọ tó máa sọ wípé inú èèyàn ń dùn ọjọ́ ìní inú mi dùn nítorí pé kí ni mò ń ṣe ìyàwó fọmọ ọmọ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ni tí gbogbo tí mo wá ṣe mẹ́ẹ̀ lé ní tabarẹ́ ni tí ò dùn mọ́ nú àtòwọn àti ilé ayé wọn kò sí tó kàn mí. à ń jẹ́ kí n sọ ọ̀tọ̀ kan fún ẹ inú mi dùn pò sọ́stẹ́nì pé ìyàwó mi ló jẹ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ díẹ̀ ló fi kàn ẹ́ ẹ̀yin lóhun tó bá bọ́ọ̀lù àti kọ ẹ̀ nira ni ṣèbóbìnrin ni abẹ́kọ̀
fèmí àti ìyá títí sílẹ̀ jẹ́ kọ́lọ́run dá àárín yẹn jápé ní bá jẹ̀bi ẹ̀. Ọlábọ̀dé ìjẹ́ ò tí lọ yàn kan níbi tágbọ̀n gbé ga báyìí torí pé ohun tó ṣẹlẹ̀ ní àná ó yà mí lẹ́nu. mọ́mí ẹ wo èmi gan mo wà surprise gan but. torí mo rò ó títí mi ò rí rò mo gbé yẹ̀wò mo gbé sọ́tún mo gbé sósì ó sú mi mò ń láti máa rò wípé kí ló dé tí ọkùnrin máa hùwà irú ìwà tí bàbá ìyàwó ẹ̀ wù lánàá yẹn. ìwà yẹn kù díẹ̀ káàtó èmi ò ríro ìyẹn ló wá mú mi wò wípé ṣé èèyàn lè bímọ ní ìsọ ewúrẹ́ kó lọ yà ní sọ àgùntàn báyìí lọ jẹ. mọ́mí ẹ wò ẹ má gbé fúnra wọn Títílayọ̀ ò nírú wà bẹ́yẹn a ti wọnú ara wa a dẹ̀ ti mọ́ ara wa dáadáa she is not that kind of person kò lè mú wà bàbẹ́. kò lè dájú bẹ́ẹ̀ ó gbẹ̀rí ẹ̀jẹ̀ ohun tó ń dẹ́rù bèmí ni wípé ìlú òyìnbó ló lóun mú Títílayọ̀ lọ báyìí nígbà tẹ́ bá wá dọ̀hún tán tó gbàwé ìgbélùú fún tó lọ yàwọ́ mu ẹ̀ lọ́wọ́ kí ló ṣe fẹ́ ṣe. wọ́n dẹ̀ ti sọ wọ́n ní obìnrin òun ló nílé lọ́hùn òun dẹ̀ láláṣẹ ohun tó bá ti wí ni àwa ò bá yín dọ̀hún báyìí o. ẹ wò ibi tí mò ń lọ gan-an lẹ́dẹ̀ yìí ṣe rí ibi tẹ́ ti parí ọ̀rọ̀ yìí ibẹ̀ lèmi ti fẹ́ bẹ̀rẹ̀ nítorí gbogbo àròyé tẹ́ ń ṣe látàárọ̀ ariwo lásán ló jọ lójú tèmi. àbẹ́bọ̀ sórí wọ́n ní àṣẹ lọ́ba máa ń pa ọba kì í dábàá a ní bímọ nísọ ewúrẹ́ kó lọ yọ̀dọ̀ àgùntàn ọmọ tẹkùn bá bí ẹkùn ló ń jọ ìwà àti títí ẹni fi ara yín adẹ ti ṣe ìyàwó àti ṣe náà nìyẹn kò sí tẹ́nì kankan bẹ́ẹ̀ ṣe sí àmọ́ mo fẹ́ kó mọ kinní kan dájú wípé ọmọ burúkú dùn fẹ́ o àna burúkú ni ò dùn ní nígbà tó bá ní àna burúkú tíyàwó ẹ̀ bá ṣẹ̀ ta ló fẹ́ fẹjọ́ sùn àṣẹ mi rè o ìyàwó ẹ̀ tó náà mú lọ lóyìnbó ò tí ì lè mú lọ o ó máa wà ń bí pọ̀ láwà nílùú yìí kọ́lọ́ ń gbàdúrà yín abímọ àkọ́kọ́ abí kejì lẹ́yìn ìgbà tó bá bí méjì táwa òbí ẹ táwa náà ríwa ẹ̀ dáadáa mo lè fàṣẹ sí kó máa tẹ̀lé lọ àṣẹ ni mo pa àṣẹ ni mo pa. mo fara mọ́ èmi náà ti fara mọ́ tí bàbá ìwé yẹn ni mo fara mọ́. dẹ́ ọ̀rọ̀ yóò kì í ṣe ọ̀rọ̀ ìrònú a máa ní láti lọ bá wọn dádì mi. láti lọ ṣe kí ni. a ní láti lọ rí wọn ká bẹ̀ wọ́n ká dẹ̀ béèrè fún side of his own story. Ọlábọ̀dé ẹ̀ṣẹ̀ wo níyà mi ò bá ṣe dádì mi tó kàn fi máa decide láti dójú tì mí láàrin àwùjọ lójú nǹkan ẹ̀yẹ mi. ṣe fẹ́ gbọ́ tọrọ life ti wọ́n nìyẹn that is their own life ìgbé ayé tiwa òun lélẹ̀ and you have to be very careful in this matter. ṣe fẹ́ gbọ́ inú àwọn òbí mi ò dùn sí nǹkan tó ṣẹlẹ̀. inú èmi fúnra mi gùn dùn sí. ṣe fẹ́ mọ decision our parents made. kí ni decision. mọ́mí àti dáàdì wọ́n decide pé ọ̀dọ̀ àwọn bí ló máa gbé tó máa fi bímọ kínní in fact tó máa fi bímọ kejì tí ìwọ ẹ bá tẹ́ àwọn lọ́rùn táwọn wo ìwà ẹ táwọn kábàámọ̀ lórí ẹ làwọn tó lè yọ̀ǹda ẹ láti wá gbé pẹ̀lú mi ní abroad. yé mo gbé o. Daddy, mo ti wá rí wípé ọ̀rọ̀ lẹ̀ yìí ọ̀rọ̀ wípé màmá mi ṣẹ̀yìn kan màmá mi kọ́ ló ṣẹ̀yìn èmi gangan ni mo ṣẹ̀yìn àmọ́ ká ti àgbà yìí pé mo ṣẹ̀yìn ṣé ó wá burú jù kẹ wá pè mí jókòó ní bàbá sọmọ kẹ bá mi wí instead of fífi ogbò ìyá báyìí jẹ mí àbí kí ni gbogbo eléyìí. ẹ máa wo gbogbo ìgbà ni mo máa ń bá wọn sọ tí mo máa ń bi wọn léèrè nǹkan kí nǹkan tí mọ́mì wọn bá ṣe fún yín ẹ sọ káwọn èèyàn bá yín dà sí kó parí ẹ. ẹ wo mọ́mì ọ̀rọ̀ tẹ̀ tí wàá kọjá àbí tí bàbá mi sì mí dé lọ bẹ́ẹ̀ ni bàbá mi ti bá mi débi tó lápẹ̀rẹ̀ ẹ ní kí ni ẹ ṣe àwọn ẹbí ọkọ mi ti pàṣẹ báyìí wọ́n sọ wípé lálẹ́jẹ̀ pé mo bímọ méjì kí n tún wá bímọ méjì náà tán kí wà mí sì bá wọn lára mu ni
lẹ́yìn yẹn mo tó lè dé ìlú òyìnbó tọkọ mi wà. Ẹ̀yin náà ṣe ẹ wá ṣe ẹ ṣí o ibi tẹ́ bá mi dé yìí àmọ́ nǹkan kan wà ní bàbá Títí. Ẹ wo ẹ jẹ́ kí Títí rọra dúró tiẹ̀ báyìí kí bàbá Títí náà rọra dúró tiẹ̀ báyìí sí ẹ̀gbẹ́ kan mi ìfẹ́ ní kankan báyìí ṣe mọ́ ní ayé àti lọ́run bẹ́ẹ̀ ni mo kàn yín ní bàbá. Kò lè tó yẹ ọkọ mi, ẹ ní sùúrù kò lè tó yẹ. Ìwọ lè dún níwájú èmi kó sọ fún mi pé ìwọ ni ó ṣe pẹ̀lú ọkọ mi bàbá. Bó ṣe sọ́pọ̀ kọ́ mi bàbá ẹ̀ mú kọ́ ẹ lọ́mọ láì yá àti lọ́rùn. Bẹ́ẹ̀ ni sọ. Ṣé ẹ ti rí sí mi ò túbọ̀ pẹ̀lú kọ́ báyìí máa ṣẹlẹ̀ tí mo sọ ní kẹ́ni sùúrù kẹ́sàn-án kan tó bá wà bẹ́ẹ̀ kó bá yín yọjú ẹ̀kọ́ ọmọ yẹn bá yín dá sí ẹ̀ ní gbọ́ tèmi irọ́ ni ẹ̀ ní dá mi lóhùn. Ṣẹ́rí pé ṣé wò mí mi ṣe onígbèrègà ẹ̀dá wọ́n pè mí dáadáa ní gbogbo orígun mẹ́rin tó fi ń bíyàn dáná fi bí mi dá. And gẹ́gẹ́ bí ìwádìí tèmi náà mo ṣe ìwádìí mo rí pé ẹni tó ń bí dáadáa nìyí ìyẹn fi dá mi lójú pé ọmọ mi ò ṣe léyà rárá. Ṣé wàá rí Títí dáhùn yẹn ọmọ tí mo kọ́ tó lè gba ẹ̀kọ́ ni. Ẹ lè kábàámọ̀ lórí láéláé ìpẹ̀fẹ́ níyàwó. Ẹ wo ìyá mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn Títí ọmọ mi rárá. Àárín èmi àti ìyá ẹ̀ nìkan ni tó lè yẹ pé ó yí Ọlọ́run. Ṣé rí tán bá ní kán lọ pé Bítìrí wá Bítìrí wà níbi tó wà. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín ẹ wo iṣẹ́ àti yọ nílé ayé bá a ṣe wà yìí àwa ti dàgbà à ń bá tiwa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn àwọn ọmọdé wọ̀nyí ṣẹ̀ṣẹ̀ yọ ni ẹ jẹ́ ká jù wọ́n lẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn ẹ jẹ́ kó ṣe ilé ayé wọn ká má rí rí pé bóyá bí ó ṣe ṣe kó yàwọ́ àbí kó ṣe ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jù wọ́n lẹ̀ kó má ṣe ilé ayé wọn lọ mo fi Ọlọ́run bá bẹ̀ ẹ̀kọ́ tí mo bá wà. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti tí lẹ́ǹkan sí mo tún dúpẹ́ gidi gan. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ jẹ́ ká yin oró ká yin ọ̀fà ká tún wá yin ojú tá fi sun ẹran tí ò fi lọ. Gbogbo àpamọ́ àlùdé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀ gbogbo ẹ yé mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń pa lówe bẹ́ẹ̀ náà ló yé wa. Kò sí ohun tá lè ṣe sí mọ́ báyìí nítorí gẹ́gẹ́ bí ohun tẹ́mi ṣe máa ń sọ àwọn ọmọdé nífẹ̀ẹ́ ara wọn. Àmọ́ ẹ̀rù tó ń bà wá náà ni wípé a gbà wípé ọmọ burúkú dùn fẹ́ àná burúkú ni ò ṣe ní. Ìyẹn ni ohun tó ń bà wá lẹ́rù tó fẹ́ mú àwa náà gbé ìgbésẹ̀ tàbí yẹn. Àmọ́ ní báyìí nígbà tẹ̀tí ní ẹ ti fọwọ́ sí àwa náà ti yọ̀ǹda ọlọ́run àṣẹ wọn lọ́pọ̀ ara wọn pẹ̀lú ọlọ́run wa ní ṣe wọ́n lẹ́ni tó máa ya àwa náà ò ní fi tí wá yà wọ́n. Mọ́mì mo ní kí n wá dágbére fún yín pé mo fẹ́ máa padà sí òkè òkun. Àsìkò tí mo tọrọ lọ́wọ́ tí mò ń bá ṣiṣẹ́ ó ti fẹ́ pé in fact Monday tí a fẹ́ mú ìgangan òun ló yẹ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Ó dà kúkú bàbá mi wà kúkú balẹ̀ láyọ̀ ẹ̀ nínú àrífẹsẹ̀ sí iṣẹ́ náà dẹ̀ wà ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́. Àmín àmín. Má bínú o báwo wà ní ìgbà wo ló máa padà wálé wá báyàwó ẹ̀ àbí
ẹ̀yin oyún òṣàṣe fi ránṣẹ́ síyàn ẹ̀ ń fọ̀rọ̀ mi rẹ́rìn ni. díẹ̀ ò ṣàlàyé fún mọ́mì ni. mọ́mì nǹkan tó ṣẹlẹ̀ ni pé ká tó dọ́dọ̀ yín àti kọ́kọ́ ya hospital ayọ̀ mi kún inú mi dùn torí dókítà sọ fún mi pé mo ti lóyún. ó ti lóyún. mo dúpẹ́ ọlọ́run Olódùmarè Ẹlẹ́dàá mi ò máa ṣe wọn o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. ọkọ mi kò kúra àpò agbókó tó wọ àgbóhùn ìyá àgbóhùn ọmọ. àmín. ẹ má bínú o bàbá mi. báwo wà ní ọ̀rọ̀ lílọ tiẹ̀ àbí àwọn dáàdì ṣì wà lórí ìpinnu wọn náà ni. bẹ́ẹ̀ ni mà wọ́n ṣì wà lórí ìpinnu wọn but kété tí òun bá bímọ náà tán mo mọ bí mo ṣe máa báwọn òbí mi sọ̀rọ̀ kò dìgbà tó bá bímọ 2 mẹ́ta bí àwọn ṣe ń sọ tẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ kó máa gbọ́ sí mi lẹ́nu ẹ má wọ̀rí. ṣé bàbá ọkọ mi ojú òní tí ẹ o ẹ̀yin èṣù oníyà yín ọ̀tá bí ọ̀rẹ́ bí ọ̀tá kò ní wọ àárín yín ní agbára ọlọ́mi dẹ̀ ní gbáwé ìbànújẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan yín ṣé o kọ́ mi. Àjọkẹ́ tí gbogbo ayé bá ń dá Oríyọmí bàbá Títílayọ̀ lẹ́bi èmi ò ní bá wọn dá lẹ́bi o nítorí pé mi ò ní sí ẹ nígbẹ́rẹ́ ẹ̀pà kan gbogbo èyí tẹ́mi ń ṣe yìí nítorí alájọbí ni nítorí ẹ̀jẹ̀ tó ń wò yẹn bá a bá bù sọ́wọ́ ó ṣe kọ̀tọ̀pọ̀ lọ́wọ́ ju omi lọ èyí tí àwọn olóyìnbó ń pè ní blood is thicker than water. Àjọkẹ́ ṣe àtúnṣe o Ọlọ́run á sì ràn ẹ́ lọ́wọ́ láti ṣàtúnṣe. ọ̀rọ̀ tó kọ òkè tó kọ ilẹ̀ tó sọ ọlọ́gbọ́n kọ́ tó so òmùgọ̀ kọ́ tabágbátabáwo ọ̀rọ̀ tó ta kókó ó wá kẹ́ni tí ó tu àlà funfun kì í bá epo rẹ̀. báwo ni dẹ ṣé wà okay. everything wà okay o. ṣé ò ń lọ fún antenatal ẹ. mo ń lọ déédéé báwo ni iṣẹ́ ẹ. that's good. àwọn mọ́mí àti dáàdì kan. wo mọ́mí rí iṣẹ́ gbà wọ́n ń tọ́jú mi gan ni. àwọn pẹ́rẹ́ǹtì tiẹ̀ náà kan ṣé wọ́n wà okay ṣé ò ń gbúrò wọn. wọ́n wà wọn ò lè ṣe kọ́ máa pè mí lẹ́ẹ̀mẹwàá. it's alright it's alright it's alright. okay. Esse aí ela vai take care. Okay, dear. O ṣé gan lọ. All right. Mama, expect call. Yeah, bye. Bye, dear. Yes, ma'am. ilé ọkọ mi kúrò ní kí wàá ní kí ni dókítà wí. hospital náà làwọn kò ti ń bọ̀ wọ́n ní lọ ṣe scan mi ní àdé ti ṣe. ẹlẹ́kẹ̀ ló ṣe bó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. mọ́mí
nígbà tí dókítà sọ pé rìsọ́ọ̀tì yẹn tẹ́ òun lọ́rùn kí dẹ̀ ni mo fẹ́ ṣe àbí ọmọ ló takú tí ò yíra padà yìí. ó ti ṣe kò ní sábúrú lágbára Ọlọ́run àfún agbókó tó wọ̀ agbóhùn ìyá agbóhùn ọmọ Ọlọ́run dẹ̀ ní fìkan gbà kan lọ́wọ́ mi ìyẹn ṣó wá ti sọ fún ọkọ ẹ lórí fóònù ti pè. mọ́mì ẹ má jẹun pé bẹ́ẹ̀ni àti a ṣì sọ̀rọ̀ láàárọ̀ yìí àmọ́ mi jẹ́ sọ fún pé nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ tí n bá sọ fún òkè báyìí lẹ́mí ẹ̀ máa wà mí ìdẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó máa di lọ́wọ́ ẹnu iṣẹ́ ṣé kó tó wá máa pa gèrègèrè máa bọ̀ ní Nàìjíríà. ó dà kò burú àkú ní rí ogun àsáré pé àbúrú lórí ẹnì kọ̀ọ̀kan wa. èmi náà kúkú ní dúró báyìí èmi náà wàá mẹ́sẹ̀ síta ṣọ́ra mi ti yẹ tèmi ní ṣá máa lọ sí ọ̀dọ̀ alágbo ẹ̀ dédé. màámi nígbà tí mi ṣọmọdé n ò fìgbà kankan fi bẹ̀ sílẹ̀ n máa lọ. ṣé o dẹ̀ ń lògùn tán fún ẹ dáadáa báyìí. ibẹ̀ náà là ń lọ. ó nira burú ìdààmú ò tì ní bá mi lórí ọmọ gbà wọn lọ́wọ́. ọmọ yóò ti bímọ. kí ló dé. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọkọ lédi yẹn ńkọ́. èmi nìyọ ọkọ ẹ ìlú òyìnbó dẹ̀ lọkọ ẹ ń gbé. kò sí problem á jẹ́ wípé ẹ̀yin lẹ ní láti tọwọ́ bọ̀wé nítorí pé a ní láti ṣiṣẹ́ abẹ fún. iṣẹ́ abẹ. bẹ́ẹ̀ ni. kí ló dé. nítorí pé kò lè da ọmọ yìí bí ọ̀nà àrùn. iṣẹ́ abẹ. jẹ́ kí n bí wẹ́rẹ́ o ẹlẹ́dà mi jẹ́ kí n bí wẹ́rẹ́ o Olúwa lọ́jọ́ ìkúnlẹ̀ jẹ́ kí n bí wẹ́rẹ́ o Olúwa jẹ́ kí n bí wẹ́rẹ́ o ẹlẹ́dà mi jẹ́ kí n bí wẹ́rẹ́ o Olúwa lọ́jọ́ ìkúnlẹ̀. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára jẹ́ Jésù Olúwa Ọlọ́run Olódùmarè olóore ọ̀fẹ́ aláàánú jùlọ àwọn iṣẹ́wó rẹ nìyí àwọn ọmọ rẹ nì ní orúkọ Jésù Olúwa sọ̀ wọ́n kalẹ̀ láyọ̀ àtàlàáfíà ní orúkọ Jésù wọ́n diwọ́ di ìṣẹ̀ sínú báyìí iṣẹ́ ọwọ́ yín ni Ọlọ́run ẹ sọ̀ wọ́n kalẹ̀ láyọ̀ àtàlàáfíà nítorí pé nígbà tí ẹ ń ṣe iṣẹ́ wọ̀nyí tí ẹ ń di ẹrù yìí sí wọn nínú ẹ̀dá Ọlọ́run kan ẹ̀dá alààyè kan ò sí níbẹ̀ Ọlọ́run Olódùmarè ní ọjọ́ ìkúnlẹ̀ wọn ẹ jẹ́ kí wọ́n bí wẹ́rẹ́. àmín. ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ omi kó má ṣe pọ̀ jù ẹ̀jẹ̀ kó má ṣe pọ̀ jù omi kó má ṣe láì tó ẹ̀jẹ̀ kó má ṣe láì tó Ọlọ́run o iṣẹ́ ọwọ́ rẹ ni wọ́n ń ṣe èso rẹ sì ló gbìn sí wọn nínú yìí èso náà má jẹ́ kó rí ìbàjẹ́. àmín. gbàkóso ayé wọn a máa dúpẹ́ Olúwa a máa yìn lógo bàbá ẹ ṣàánú fún wọn ẹ dúró tì wọ́n Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. àmín 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 lórúkọ Jésù. ẹ kí hallelujah ẹ kí hallelujah hallelujah ẹ kí hallelujah ẹ yìn Olúwa lógo. ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù ẹ ò bí wẹ́rẹ́ ara ò ní níyín àdúrà yín á gbà. bàbá mo fẹ́ rí yín bẹ́ẹ̀ ni ẹ wá jọ mo fẹ́ kí arábìnrin. ẹ jọ̀ọ́ madam ẹ má bínú o báwo lẹ ń ṣe jẹ́ sí arábìnrin. ìyá ọkọ ẹ ni mo jẹ́ ọkọ ẹ wà lókè òkun. ti dà ó dà bẹ́ẹ̀. bàbá wa ṣe rí arábìnrin tó jókòó yìí ẹ mójútó dáadáa o ẹ má jẹ́ kó jìnnà sí yín o nítorí pé ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ ó léwu o ẹ má jìnnà sí o ẹ má jẹ́ ó jìnnà sí yín kẹ́yìn náà má jìnnà sí kẹ́ ẹ mójútó dáadáa kí omi àti akèrègbè má bàa ṣègbé papọ̀ lọ́jọ́ ìkúnlẹ̀ ẹ má jìnnà sí o ẹ má fi sílẹ̀ o. ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ yìí ó ní láti sunkún ṣe gbogbo àkàndé pásítọ̀ sọ wọ́n ní kó má jìnnà sí bí tó bá jìnnà sí bí kò sí problem ló rẹ̀ àfọ̀n ṣe. Olúwa pẹ̀lú yín àdúrà rẹ̀ á gbà. ẹ ṣe sà. ṣé ń bẹ̀rẹ̀ dákẹ́ ẹran gbọ̀ndẹ̀ wọn bẹ́ẹ̀ iṣẹ́ abẹ́ òun ṣe nǹkan tó le láàrin ìṣẹ́jú mélòó àti parí nǹkan tá a fẹ́ ṣe àti gbé ọmọ jáde. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run dókítà orúkọ tí ìyá àti bàbá ò sọ yín wọn ò ní sọ yín o ẹ má ṣiṣẹ́ abẹ fún o. ok láàkì kí wàá ní ṣíṣe báyìí. àdá fún yín ẹ jẹ́ kí n rọra lọ fi tó àwọn tó bí létí ó ní ìyá ó ní bàbá o ẹ jẹ́ lọ sọ fún wọn ná. ok ẹ̀yin náà dẹ̀ tó rí sọ àmọ́ ẹ máa jẹ́ kó pẹ́
ẹ tètè make decision yìí ní kíákíá nítorí pé situation tó wà very very critical. kò ní pẹ́ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe òun kọ́ ṣé mo lè yọjú sí. Why not ẹ lọ rí. iṣẹ́ abẹ. iṣẹ́ abẹ ni wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe fún un. wọ́n máa operate. bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tá a ti gbọ́ ìyẹn lèmi náà ṣe takú mọ́ wọn lọ́wọ́ wípé kán má ṣe fún un. kí ló adé tó o ti sáré pè mí lórí fóònù nígbà tí dókítà ti sọ yẹn fún yín. kì í ṣọ̀rọ̀ tí n ṣẹ̀ṣẹ̀ máa pè yín lórí fóònù mo ti wò ó pé màá wá sọ fún yín lé. ok ìwọ náà tún rí yẹn rò òótọ́ ló sọ ó sọ dáadáa. títí láyọ̀ òun kọ́. mo yọjú sí mo rí pé mo rí báyìí. ó wà òkè. ó wà òkè. ok ìwọ máa wọlé ní tiẹ̀. àmàlẹ́rí náà kàn ga o iṣẹ́ abẹ tí wàá jẹ́. ọmọ mi èyí tí mo fẹ́ ní bí àtẹ̀yí tí mo fara bí jọ wúlò fún mi ò jẹ́. Hello, sir. Ẹ ká sọ. Èèyàn ṣe wá òkè. Ìyá dáadáa ni. Ọ̀rọ̀ títí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ ṣe ṣe yẹn náà ló dáa. Tẹ́ bá ti rò wípé ẹ̀fẹ̀ kan ṣiṣẹ́ abẹ fún ara tọ̀ gbogbo ohun tẹ́ bá ṣiṣẹ́ gbogbo ẹni mo fọwọ́ sí pátápátá ṣe gbọ́. All right. Ọlọ́run àfihàn ló fi aṣọ kan náà lọ. Àmín. Ẹ̀mí náà pè é níta. Mọ́mí wá kọ́ bẹ́ẹ̀. Báwo ni ọkọ mi? Ṣàlàáfíà ló wà? Mọ́mí, àlàáfíà ni mo wà. Mo ti pago yín látànà, aago yẹn ò lọ. Kò síná lórí ẹ̀ ní, bátìrì ẹ̀ ti kú. Báwo wá ní báyìí? Ṣé ìyàwó mi ti bímọ? Kò yìí tí ì bímọ o. Ó ti lọ bí 24 hours, mọ́mí. Pains tó máa go through máa ti pọ̀ jù. Látànà tẹ́ ti sọ fún mi ò gẹ́tà ara mi kò tí mi mọ bó ṣe ń ṣe mí, mo kàn ń lọ tọ́lẹ̀tì ni lẹ́ni lásán mo ti lọ tọ́lẹ̀tì bí ẹ̀mẹ́rin mo ṣe ń bọ́ tánú tọ́lẹ̀tì gan sí ni. Mọ́mí kí ló ń ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ní wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún. Gẹ́gẹ́ bí àgbọ́tẹ́lẹ̀ ta dẹ̀ ti gbọ́ wọ́n ní wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ abẹ fún, ìyẹn ló fà á. Mọ́mí bóyá kí mi máa bọ̀ nílé jẹ́jẹ́ àsìkò rẹ ti máa bọ̀ nílé o. Ọlábọ̀dé kí làbúrò wálé ṣé tó bá wálé náà ohun táwa ń ṣe ìṣó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ni. Wo Ọlábọ̀dé fi ọkàn ẹ balẹ̀ kò sí nǹkan kan mi ì fẹ́ kó dààmú ara ẹ rárá o. Ìyàwó ẹ̀ máa bímọ láyọ̀ àtàlàáfíà nígbà tí mi bá tèèyàn jẹ kí wá ni lọ fi ọkàn ẹ balẹ̀. Mo really appreciate yín gan. Ọlọ́run á bá mi á san yín lẹ́san rẹ̀. Ẹ dẹ̀ jẹ́ kó yé bébí mi náà pé my heart and spirit is with her. A bímọ láyọ̀ àtàlàáfíà. Ẹ gbọ́. Ó dáa o. Ẹ kújọ́ mẹ́ta. Ṣé kò sí? Kó bá má sí ni o. Ìyá Títílayọ̀ ni. Torí ọ̀rọ̀ Títílayọ̀ náà la ṣe wá. Àsìkò àti bímọ Títílayọ̀ ti tó. Ó dẹ̀ wà nílé ìwòsàn láti àná ló ti ń rọbí kò bímọ o. Ṣùgbọ́n gbà tí wọ́n wá sọ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fún ìyẹn ni mo ṣe wá takú wípé mi ní jẹ́ kán ṣiṣẹ́ abẹ fún ìyẹn lèmi àti ìyá ẹ̀ fi jìjọ ń bọ̀ ń bíbà. Ẹ káre bẹ́ẹ̀ ṣe yẹn gan-an ló ṣe dáa torí ọjọ́ tí pásítọ̀ sọ̀rọ̀ bí ẹsẹ̀kẹsẹ̀ lèmi náà ti jáde lọ tí mo tọ̀ àwọn àgbààgbà lọ torí wọ́n ní tó bá burú ká bilẹ̀ léèrè. Ṣé orí tòkè yìí Àdùnní Ọdẹ́yẹmí ẹyẹlé ni kẹ́ fi bọrí fún. Ṣé o mọ̀ pé jìgbèdè ńlẹ́yẹlé bí ẹyẹlé abákọ ẹyẹlé abábo méjì ńlẹ́yẹlé bí tó o bá ti fi ẹyẹlé bọrí fún wẹ́rẹ́ ní òbí. Ọlánìkẹ́ Akínwùmí lọ́jọ́ ọ̀kúnlẹ̀ tiẹ̀ omi tútù ní kẹ́ fi fọrí fún. Omi tútù. Ṣé o mọ̀ pé bí ó tutù ńlá àbá rinrin bí ó tutù ńlá àbá tẹ̀tẹ̀ àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rí kì í gbóná tẹ́ ẹ bá ti fomi tútù wẹ́rí fún wẹ́rẹ́ lòun ní òbí. Ọmọ omi lòun ọmọ omi ni. Ṣé o wá rí ẹlẹ́ẹ̀kẹta yìí? Títílayọ̀
àbáyọ̀mí yìí ń bọ̀ fọ́ bí ifá Ọ̀rúnmìlà. ọ̀sá lọ́tún ọ̀kànràn ló sì àwọn àgbààgbà ló tún fẹ́ wọ́n papọ̀ wọ́n pè ní ọ̀sákànràn. ọ̀sákànràn àwọn olúkèsè ló dífá fún olúkèsè wọn ní orúbọ nítorí ọmọ rẹ̀ ọgbẹ́ bọ́m̀bẹ́ orúbọ kèpẹ́ kejìnà ẹ wá wo fáwo kì bó ti ṣe ifádé aláṣẹ ọ̀pẹ abiṣẹ́ wàrà. sórí títí láyọ̀ yìí ẹ dúró tì í dáadáa nítorí ọjọ́ ìkúnlẹ̀ káburú ọmọ bá ṣẹlẹ̀ nítorí pé tó bá dọjọ́ ìkúnlẹ̀ iṣẹ́ abẹ ni wọ́n ò pé wọ́n ó ṣe fún n ò sì gbọ́dọ̀ fabẹ́ gbẹ̀bí fún torí tí wọ́n bá fabẹ́ gbẹ̀bí fún àtomi àtàgbè àníírí kan mú wálé ifá ò sì ní ṣe ọ́ láláṣẹ tì àmọ́ lẹ́bọ ó létùtù lọ́jọ́ ìkúnlẹ̀ ọ̀rọ̀ ọjọ́ iwájú ni. tí n bá gbàlàyé dáadáa tí n bá ti dúró tì tí mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ṣebí kò ní sí wàhálà kankan. yọ sọ láyé. apá mi dùn màrí àká mo lè filẹ̀. wo bàbá buwẹ́rẹ́ kì í ṣe kì í yẹ o má jẹ́ wọn ó ṣiṣẹ́ abẹ fún o tí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún ikú lásán ni. mo dáràn bàbá ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi kí nǹkan tá a fẹ́ ṣe sí ẹjọ́. ẹ má ṣe yọnu ẹ fọkàn ara yín balẹ̀ ṣé bí ẹ sọ pé ilé ìwòsàn ló wà. ibẹ̀ ló wà. ẹ ní kó máa gbé bọ̀. ká máa mú bọ̀. ẹ ṣe bàbá. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ọjọ́ mẹ́ta. Títílayọ̀ yóò sọ̀kalẹ̀ pẹ̀lú ìrọ̀rùn àbárkà náà Muhammad. Ọlá súnmọ́ sabila yansarahu. Súnmọ́ sabila yansarahu. Ọlọ́run ó sọ̀kalẹ̀. Ẹ mọ̀ tẹ́ ẹ ṣe. Ó bá dọ̀la àwa gba àwọn tún kan fún. Ẹjọ́ ẹ wá inṣàlá. Àwa náà ó sì máa fàdúrà jagun tí ó fi já rọrùn yóò sì já rọrùn inṣàlá. Alábàárkà nàbí. Ọlọ́rùkọ Ọlọ́run tọ́lọ́run jẹ́ ni. Allahu ní jẹ́. Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ó gbà fún wa. Kò sí wàhálà. Ẹ tètè wá ohun torí Ọlọ́run. All right sir, kò burú ẹ ṣe máa yọjú sí lọ́la Ọlọ́run máa fún ṣe ẹ bá mi kí ajá. All right sir. ìgbà àgbẹ̀dókò sí làárọ̀ àgbẹ̀ngbẹ̀ tá a bá jírí ní làárọ̀ ẹ̀ ní bọ́lá jókòó ọmọ kékeré tí méyìn rí fún tìmí àgbàlẹ́ àmẹ́tù ṣòro tá a bá fọmọ lọ́wọ́ àdìde tá a bá fọmọ lẹ́sẹ̀ àrìn ìtọ́ ló ní kó o sòótọ́ iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmọ̀ ọ̀tún olùkànrìn òsì àárín ọpọ́n ta ọ̀run fọ̀ bí ifá Ọ̀rúnmìlà. ifá yìí kì í o ifá lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọmọ ọlà ní ṣàṣetì àmọ́ ọ̀fà ń jẹ́ kó di mímọ̀ fún wa pé léyìí tí ìyá ọmọdé yìí fàánú ọ̀rọ̀ yìí pọ̀ ọ̀nà tí ifá fi gbà tó fi ń jẹ́ tibẹ̀ níbẹ̀ ọláhéré okò wọ nìkan nínú oko ẹrù ọba bá níjù ẹrù bàbá bá níjù àhéré asáré tó kó wálé adífá fún Ọ̀rúnmìlà bàbá ń kókó ó ń kárùn rè gbòòrò kiri jẹ́fádé aláṣẹ wá bá nínú ìjẹ̀bútúre là bá ní lẹ́sẹ̀ ọ̀bárìṣà ìyá wa ifá ní gbogbo tí ń ṣẹlẹ̀ sọmọdé yìí àti rẹ́mú gangan wọ́n ní kò ṣẹ̀yìn èékánná kòkòrò tí ń ràn wú bí aláǹtakùn òsì wọ́n lẹ́yìn lẹ́fà. èmi. bẹ́ẹ̀ ni fáwí. lọ́nà wo. àìmọ̀kànmọ̀kàn ló ṣe yín ifá yìí fi ń yé mi wípé nígbà tó o wà ní kékeré tó ń pọn ọmọdé yìí sẹ́yìn ó ti rìnrìn òru kan tó o ti bólóde pàdé. aráàlú ènìyàn ni àbájọbí. àlejò ni mí nínú ìlú yìí àtẹ̀kọ́ ni mo ti ń bọ̀
mọ́tò tí mo wọ̀ òun ló já mi sílẹ̀ nínú òdì kejì bíi mi ì sì lọ́kadà tó máa gbé mi débi ó ní mo ṣe fẹsẹ̀ rìn bọ̀. lọ wá ń bá ká kí lọ ń wá kí. ṣe ọmọ ẹ̀yìn mi yìí ni ó ti lé lọ́dún 2 àbọ̀ kò rá bẹ́ẹ̀ ni kò rìn níbi tí mo ti wá fọ̀rọ̀ mi lọ yàn lọ ní kí n máa bọ̀ wá sínú ìlú yìí wípé bàbá gbọmọlà kan wà nínú wípé tí mo bá ti débẹ̀ ìpọ́nrọ̀ mi máa dayọ̀. ọ̀dà àǹfààní rẹ̀ fún ọ sọ rí ọ̀dọ̀ ẹni tó ń lọ bọ́ ọba bá ń lé àbọ̀ ọba ń lé kọ́ wábi tó sùn ni o. ẹ ṣe sà. ọba padà ó fẹ́ kú ni o. ó ti gbọ́ sà. bàbá oníkàràbìnrin yẹn máa lọ. a ní ọmọ lọ kó tiẹ̀ lọ. bàbá àwọn ti fojú kó nǹkan lára mi tí nǹkan kò bá tiẹ̀ níṣòro ọmọ tó gbé sẹ́yìn wọ́n máa níṣòro lọ́jọ́ iwájú. òun ló mọ̀ kó ṣáàjì ó máa lọ tiẹ̀. kó máa lọ. bàbá ìṣàánú mi ó tọ́ ni ẹgbẹ́ ìṣàánú mi ẹjọ́ torí tọ́lọ́run ìgbẹ́ mi mọ́ mọ́ ẹjọ́ torí tọ́lọ́run ẹjọ́. ẹ ní sùúrù ẹ má ṣe wàhálà jìnnà ṣe gbọ́ awo ṣe mọ̀ pé ẹ ti sọ̀rọ̀ yìí rí tẹ́ ẹ sọ yìí kó lé tutù. bẹ́ẹ̀ni. ìdí tí mo ṣe kó wọn wá nìyẹn kí ni nǹkan ètùtù kí ni nǹkan ẹbọ kákú ṣe once and for all kí gbogbo ẹ̀ tán. ọ̀dà òkú làákàyè ẹ̀yin ìyá wa bàbá ọmọbìnrin yìí ń kọ́. bàbá ẹ̀ wà. bàbá ẹ̀ wà láyé ẹ̀gbọ́n fi. ohun tó wá ṣẹlẹ̀ ni pé ẹ wàá sọ fún bàbá rẹ̀ ẹ̀yin pẹ̀lú rẹ̀ ẹ jọ wá ẹ̀yin lẹ́jọ́ ṣe ètùtù fún yóò sì bí wẹ́rẹ́. èmi àti bàbá ẹ̀. bẹ́ẹ̀ni. a fẹ́ ṣe ètùtù. bí fati wí nu. àlá tí ò lè ṣẹ nìyẹn o. àná mi wọ́n ní ẹ̀yin àti bàbá ẹ̀ lẹ́jọ́ máa gbé ètùtù kọ́mọ ibà lè bí láyọ̀ ẹ ní àlá tí ò ní lè ṣẹ ni kí ló dé tó máa fi dálà tí ò ní lè ṣẹ ẹ̀ẹ́dẹ̀ tí ẹ wo tọmọ yẹn wo ìrora tó ń jẹ ẹ́. gbọ́nà arábìnrin kí ló dé. ẹ wo bàbá ṣé ẹ ti ríbi tí ọ̀sán àtòrò ti jọ pàdé rí. ó ṣe ìwọ òrìṣà. ṣé wàá rí èmi àti bàbá ẹ ọ̀sán àtòrò ni wàá dẹ̀ lè pàdé láéláé. ẹ sọ ohun tó wà ń di ẹ. ọ̀rọ̀ pọ̀ ń bẹ. ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ ò tọrọ bá wá pọ̀ ń bẹ tẹ́ ẹ bá ti kú òbí tẹ́ ẹ bá ti lọ ẹgbẹ́rù yín lọ́wọ́. tẹ́ ẹ bá ti wá ń gbé lọ ẹ má gbé yálé àbíwẹ́rẹ́ o ọlọ́run ò ní baṣẹ́ yín jẹ́. tí wọ́n bá ṣiṣẹ́ abẹ fún pẹ́rẹ́ yóò kú bó sì kọ̀ tí yóò tètè bímọ ìrora tó ń jẹ ìní ọ̀pá. tèmi bá mi. àmọ́ tí bàbá rẹ̀ bá dé yìí títí tẹ́ ẹ bá ṣètùtù fún yóò bí wẹ́rẹ́ yóò sọ̀ láyọ̀. gbà mí àná mi ẹ jọ̀ọ́ etí ẹ̀rọ ewo ti kúnlẹ̀ àbí amọ̀ etí ẹ̀rọ oṣù tẹ́ fi wú ọmọ yìí ṣàánú èmi ètò ìbẹ̀rù. ta ni mò ń wò yìí Àṣàbí ìyá Títílayọ̀ ṣé ò sí o. bàbá ọkọ mi ó wà ọmọ yín ni Títílayọ̀ òun ló wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọrùn òun rọbí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi níbi tá a gbé lọ pé èmi àti bàbá ẹ̀ a gbọ́dọ̀ wá ṣe ètùtù kan fún ló tó lè bímọ tí a bá ti ṣe ètùtù yẹn báyìí ọ̀run làǹlà ni ẹjọ́ bàbá torí ẹ̀ mo ṣe wá báyìí kẹ́ bá ń bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ ẹ gbà mí ẹ ṣàánú mi. Àṣàbí ìyẹn ni pé wọ́n tún lè wọnú ilé yìí wá o lè wọnú ilé yìí wá bá tiẹ̀ mọ̀ pé wọ́n ló ń bẹ ń jòkó ní tiẹ̀ ní yọjú sí ọ rárá. ìyá Títílayọ̀ ọ gbàgbé ni èmi àgbàlagbà òpó nù torí mi ò pé tí wọ́n káṣọ sí lọ́rùn tí mi dìrò tí wọ́n kú tè ní tọ̀la ṣé ọ gbàgbé ni. ìyá Títílayọ̀ àsìkò ìnáwó ọjọ́ ààrẹ mi ṣe ṣètò. ẹ fi àdúrà yín sápò ṣe tí yẹn ẹ fi àdúrà yín sápò ṣé ìwà lẹ́yìn kù níjọ́ yẹn ni ṣé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ní ẹ̀ṣọ́ dáa ẹjọ́ yín dẹ̀kọ̀ nǹkan tẹ́ ẹ máa jẹ ní òjẹ́ kẹ́ ẹ gbọ́n nígbà kan ti kó aṣọ sí lọ́rùn tẹ́ ẹ̀ náà ṣe gìrẹ̀gìrẹ̀ tẹ́ ẹ̀ ń bọ̀ wọ́n wá ní kẹ̀dé kẹ́ wá sáyìn ẹ wá ń gbàṣẹ àbúrò yín ṣe ṣé ẹ̀yin lè gbà kẹ́ni ẹlẹ́ni kó gbàṣẹ yín ṣe ni ẹ dá mi lóhùn. ìyá Títílayọ̀ èmi lọ́ọ́ máa ń bá wí. bẹ́ẹ̀ ni ẹ̀yin ni dájú ẹ lójú tì rárá
ẹ ní ojú tì rárá ṣé bí àárín àbúrò yín àti ìyàwó wọn ṣe rí ṣẹ́nu yín dùn sí ẹ dáhùn ṣẹ́nu yín dùn sí ẹ wá wọ́ gíọ́gíọ́ lọ síwájú lọ́jọ́ náà ẹ lọ sáìn ẹ tiẹ̀ lójú sí rárá. wọn ò lè lójú sí nǹkan tó máa jò jẹ́ kọ́gbọ́n àwọn náà ni àjàlá tá ń nà ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ní kékeré tí mo bá yín fà yìí tí bá tún wá padà wá síbi báyìí ẹ wo máa wọ́ yín lẹ̀ ṣùrùṣù torí pé àgbàyà ni yín àgbáyé òde tó lé. ìyá títí la èmi lọ máa ń bá wí. mo mọ̀ pé ẹ̀yin ni ẹ wo bàbá ìyàgbá tó kò lè kó ṣì padà wá báyìí máa fi wí pọ̀ bàbá ọkọ mi ẹ jọ̀ọ́ ẹ wo ṣé níjọ́ yẹn orí mi ò pé mi mọ nǹkan tí mo ṣe wọ́n tì mí ni ṣé kúkú mọ̀ pé mi ì lè sọ̀rọ̀ èèyàn jẹ́jẹ́ ni mi wọ́n tì mí ni nǹkan ní kí n sọ ni mo sọ ẹ̀jẹ̀ ìṣàánú mi ẹ̀jọ̀ tó yọ lọ. n ó di ọ̀pá ni èṣù náà ni ó sì ṣe ọ̀pá ọmọ náà lé ọkọ ẹ̀. kò gbọdọ̀ rí mímí látàn kò lè rí mi ẹ̀jọ̀ ìṣàánú mi. wo mo dídú mi báyìí kó fi àkóso bọ́ta. ẹ wo ti ọmọ yín ẹ̀jọ̀ ẹ wo tọmọ àbúrò yín. àṣàbí ẹ sá. tó o bá pẹ́nu léyìí mo di ẹrù olè lé ọ lórí tí mo kó táyà sí ọ lọ́rùn. ẹ tèmi ta. ìta ìta. yẹ mo gbé. àwọn ikú ni ọ̀nà bí ẹ èmi alára bí ẹ mi bí ẹ burú bá mọ̀ ní wọn àjáde sí wọn kí ló àbí lọ. bí gbogbo ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn àmọ́ mo wá fẹ́ bẹ̀ yín lórúkọ ọlọ́run ọba tó láyé ọba tó lọ́run mo fẹ́ kẹ́ yáàfi gbogbo ọ̀rọ̀ yìí fún ọlọ́run ọba àtànábẹ́ mọ́mọ́ sallallahu alaihi wasallam kẹ́ gbàgbé ẹ̀ kẹ́ rí ọ̀rọ̀ náà bí àlá kẹ́ wo ọlá ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tó hùn tí ìyá ọmọ náà ò bá lè ṣẹ̀yìn àní ni ẹ má bínú àmọ́ kẹ́ wo ọlá ọmọ tó ti wà láàrin yín kẹ́ wo ọmọ lára nínú gbogbo ohun takú ń bọ́ àfìgbà kan gbọ́ rí wípé obìnrin ìsọpẹ́ yìí kọ́ lòun bímọ fún ẹ̀yin náà fìṣẹ́jú kan sọ fún wa pé ẹ̀yin kọ́ lẹ lọ́mọ tó bá rí bẹ́ẹ̀ ẹ wo ọlá ọlọ́run ẹ wo condition tọmọ yẹn wà kẹ́ bá wa yọjú síbẹ̀. ẹ ṣe bí wọ́n ṣàfẹ́ kí n wá síbẹ̀ náà ni. òun wà kẹ́ yọjú síbẹ̀. pẹ̀lú àṣẹ ọlọ́run máa yọjú síbẹ̀. ṣé kí n bá ṣe pé ilẹ̀ tó ti ṣú ni máa débẹ̀ lẹ́nu ṣùgbọ́n lágbára ọlọ́run máa débẹ̀. inú mi dùn gbogbo ohun tó ń pa yín lẹ́rìn kò ló pa yín lẹ́kùn lọ́la ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ. ilé ohun arákùnrin èmo ní kí wọ́n bá mi pè ẹ́ wá nítorí ọ̀rọ̀ ọmọ rẹ tó wà ní orí ìkúnlẹ̀ kó lè bí wẹ́rẹ́ wọ́n ní kí wọ́n sọ fún ẹ pé kó yọjú sí mi nítorí ẹlẹ́tùtù kan tí wọ́n pẹ̀lú ìyá ọmọ náà ọjọ́ ṣe kì í ṣètùtù kan tó burú náà ó ní àkókò ẹdìẹ kan tó gbógàn ìyá rẹ̀ náà ò ní abo ẹdìẹ kan abẹ́dọ̀gbìkìn ẹ wàá mú lọ sọ́dọ̀ àwọn ìyá mògún àwọn ìyá mi òṣòro mọ́nìgà apanimáwàágún olókìkí òru ẹ mú lọ sí ìkóríta mẹ́ta láàrin òru. èmi bẹ́ẹ̀ ni. àti tálẹ̀ pé mà. ìwọ àti ìyá ọmọ rẹ ni tẹ́ ẹ bá ti débẹ̀ tẹ́ ẹ fún wọn tí wọ́n ti gbà ẹ máa padà bọ̀ wálé sórí ní dẹ́tẹ́ ẹ bá dé wọn ti ṣe pèsè kan sílẹ̀ fún yín ẹ̀yin méjèèjì ọ̀wà fúnra yín jẹ tẹ́ ẹ bá ti jẹ́ tán báyìí wẹ́rẹ́ lọmọ náà ọ̀pọ̀. lémi pẹ̀lú àṣàbí náà bí. bẹ́ẹ̀ ni. ó dòdì ọlọ́wọ́n ọlọ́jọ́ èní ò ní jẹ́ níwọ̀n bá àgbà tí ayé bá ń jẹ́ ayé kì í ṣèmi pẹ̀lú àṣàbí lájọ máa ní ìkọ̀kọ̀ tá a jọ máa ṣe pọ̀ in fact ìjókòó tí mo jókòó mi gan ó léwu fún mi púpọ̀ èmi. bàbá mi ṣó láti ẹ kò bẹ́ẹ̀ bá tẹ̀ sí lọ́gbọ̀gbọ̀ ẹ wo tọmọ tó tẹ̀ wà lórí ìkúnlẹ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ewu tọmọ yìí ìnira yìí pọ̀ dojúmọ́ lọ́mọ yìí fi ń ké ẹ wò torí ọlọ́run bàbá ẹ ẹjọ́ ìnira ọmọ yìí pọ̀. ẹjẹ́ ní sùúrù nítorí ìṣẹ̀lẹ̀ fi àwọn akẹ́kọ̀ọ́ sínú òkun àgbàlagbà yín méjèèjì ló mọ̀ díẹ̀ ta o. ìyá ní ọ̀sán àtòru nẹ̀yìn méjèèjì ó ní ẹ̀ẹ́dẹ̀ pàdé ìgbà tẹ́yìn náà tún débi ń sìn èyí tẹ́ tún sọ tún lé ju bẹ́ẹ̀ yẹn lọ. alàgbà bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀sán làṣàbí òru lèmi bẹ́ẹ̀
bẹ́ẹ̀ ni ọ̀sán àti òru wọn ní nǹkan kan tọ́jọ́ máa ṣe pẹ̀lú ra wọn ní wọ jàtijàti ló tó bá ṣe pé má ti kú kọ́ wà wá sí sàárè mi ipò fẹ́ ṣe tutù fún mi dan iska ó kàn fẹ́ sọ mí lẹ́nu ní alàgbà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ìbẹ́dẹ̀ lọ́wọ́ bá kan sọ́rí ó mọ̀ ó fẹ́ sọ mí dá láṣejù lójú ẹ̀ lẹ́jọ́kọ̀ ni n tó fà á tí mo fẹ́ dá láṣejù rẹ̀. pẹ̀lẹ́ akúkú gbádùn asọ̀kò sọ́sàn àrọ́sàn àrókò ìyàwó ẹ̀ ta ni kò lọ pẹ́ ládélé wá àríyàwó ẹ̀ àrí ládélé báyìí àsìkò ló dẹ̀ ń lọ yìí. mami tí ẹ mọ ọkọ tó ń ṣe mí ẹ wo bàbá tá a fẹ́ lọ bá ń sìn ṣé bàbá yẹn ṣé òun ló yẹ kó máa dóde wà ní àbáwá ló yẹ kí ṣókò ní rí ẹni rẹ ní tí ò serious báyìí. ó dà kò burú jẹ́ kémi lọ sílé ládélé kémi lọ pè wá kó gbé mọ́tò kó wá gbé ẹ̀ ń bì. ṣé èèyàn tún ní pẹ́ jù ṣá ẹ ṣe jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká kójọ máa kẹ́sẹ̀ lọ tẹ́ bá ní kẹ́ ẹ̀ṣẹ̀ lọ pé ládélé kẹ́ tó lọ kẹ́ tó padà dé táìmù má ti lọ ẹ jẹ́ kájọ máa lọ tá a bá ti débẹ̀ tá a bá rí àákọ́ máa gba bẹ̀ lónìí ọ̀nà bẹ̀ náà kúkú níbi tá à ń lọ. ẹ̀yà ẹ kúkú rọ́jú dìde dìde ẹ rọ́jú wàá gbádùn èmi ò kúkú bá tẹ èèyàn jẹ mi ò bá tọmọ ọlọ́mọ yẹ ọ̀ lè rí tèmi bàjẹ́ wàá gbádùn kọ́ pẹ̀lú. ẹ kálẹ́ ń bí o. Mami, mi mọ̀ kó tó gbé mi débi. Àṣàbí Máa ń sa. Ládélé. ayé mi iye títí láyò. Máa ẹjọ́ ẹ pa mí lẹ́wọ̀n pa mí tẹ̀jọ́ ẹ ṣàánú mi ẹjọ́ torí Ọlọ́run èmi ìmọ̀ kan tó gbé mi débi èṣù ni. ọkọ mi. ṣe é ráyé onínàbí ìyàwó gbàǹgbà dẹkùn kò ráyé lóde ẹni tó fẹ́ máa ṣàkà aláàbò kò aráyà fẹ́. bí ọ̀rọ̀ táwọn kò ṣe lé nìyẹn láti ọjọ́ tá a wá ń sọ yìí mi ò fi ojú mi ò fi kan arábìnrin tẹ̀ wò yìí ọjọ́ kan mo kàn déédéé mo gbọ́ ọmọ mi lẹ́nu ọ̀nà tó wá fà kalẹ̀ tó dájú kò síbẹ̀ bí mo ṣe gbádùn kò ṣẹ̀yìn ìyá tó bí mi lọ́mọ. wẹ̀rí rẹ o wẹ̀rí rẹ o wẹ́dẹ́wẹ̀rí ṣá wẹ̀rí rẹ o Oríyọmí ọmọ Àdùkẹ́ wẹ̀rí rẹ o wẹ̀rí rẹ o wẹ́dẹ́wẹ̀rí ṣá wẹ̀rí rẹ o òfò kó padà lẹ́yìn rẹ látòní lọ o kíbi ó padà lẹ́yìn rẹ látòní lọ àṣẹ èrí kó padà lẹ́yìn rẹ látòní lọ kọ́ ọ rí ná kọ́ ọ rí lò kó fò padà lẹ́yìn rẹ látòní lọ ogun ẹlẹ́bọ lóògùn kó padà lẹ́yìn rẹ látòní lọ o látòní lọ báyìí kọ́ máa wá dolówó kọ́ ọ dọlọ́lá kọ́ ọ dẹni ire láàrin àwùjọ kọ́ ọ wá dẹni ọlà. wọ́n là péjọ ṣẹṣin ní tọmọdé tàgbà ní péjọ ṣẹṣin ọtí wá dẹni àpésìn lónìí Oríyọmí. wá wò ó wọ́n ní dàǹdàgìrì béwúrẹ́ bá jẹ lọ ń darí bọ̀ wálé ní dàǹdàgìrì bágùtàn bá jẹ lọ ń darí bọ̀ wálé ní dàǹdàgìrì tókù bá kú Oríyọmí wọ́n ní tẹrú tọmọ àtọkọ àtobìnrin ní péjọ ní fowó bò láṣìírí o Oríyọmí o orí burúkú ti padà lẹ́yìn rẹ̀
àṣẹ ìrí ti padà lẹ́yìn rẹ̀ o ti wá dorí owó o ti dorí ogbó. ẹ wá rí ohun tó wá fa ìbínú mi gangan tí mo fi rò wí pé sẹ́ alẹ́ mi àtọmọbìnrin àlẹ́ pàdé mi. ẹ kò ṣe o. ẹ̀lẹ́ ìyá wa. bàbá ẹ ṣeun. ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ wo ìyá wa a ti ṣe bó ṣe yẹ ká ṣe o ó sì ti di dandan kó rí bó ṣe yẹ kó rí o ìyá wa bẹ́ẹ̀ ṣe wá fẹ́ kó dáa fóríyọmí ó ti dáa fún látòní lọ ẹ fọkàn yín balẹ̀ abiyamọ gidi nìyí yóò sì dáa fún àṣẹ sì ti gùn inú yín ó dùn abiyamọ tó dáa ní. ẹ ṣé o bàbá ìyá wa ẹ ṣeun o. ẹ ṣé bàbá. Oríyọmí ṣó gbọ́n tí bàbá wí wọ́n ló ti gbádùn wọ́n ló tún ṣàìsàn mọ́ wọ́n ló di gbére ó sì dá mi lójú pé àwọn tó ní ayé wọ́n ò fún ọ láyé gbé padà mọ́ wọ́n ò fún ọ láyé yìí gbé. Oríyọmí ṣé bó orí bá a ṣe ṣe wàhálà tá a dààmú kó o tó gbádùn a máa fojú kàṣàbí. àmì ẹ̀fọ́rọ̀ tí a ṣàbílẹ̀ ẹ̀fọ́rọ̀ lẹ̀. kò burú ó dà má wàá gbàgbé o má gbàgbé ọ̀rọ̀ èmi àti ẹ tá a jọ sọ o tí mo bá dàgbà tí mo bá relé ogbó o ò ní nǹkan kan ṣe pẹ̀lú àṣàbí mọ́ o àṣàbí ti dọ̀sán ìwọ sì ti dòru ọ̀sán àtòru ńkọ́. wọn ní nǹkan kan ṣe. tó bá wá kọ̀ tó lẹ́nu mi rùn Oríyọmí tó bá kọ̀ tó lẹ́nu mi rùn. mami mi ò jẹ́ sọ bẹ́ẹ̀ láéláé mi ì ṣọmọdé believe me. ó yẹ ẹ sọ fún mi àná mi ẹ sọ tó bá jẹ́ ẹ̀bi mi nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. èèyàn tó bá rí eléyìí tí ò sàṣù bí a ti dá ọ tán. ṣẹ́ráyé onínàbí wọ́n bí mi dáadáa gbogbo ọ̀nà tó fi ń gbìyànjú. bàbá rẹ̀ kún òráyé lóde. ọmọ tẹ́ ń wò ẹni tó fẹ́ máa ṣàkà alágbèrè aráyà fẹ́. kátẹ̀ wá ní ìyá mi ò sọ nǹkan kan rárá pé ìyá mi ò bá mi sọ nǹkan kan ó ti dára alẹ́ báyìí tí n bá ń bínú yìí gan ṣé ó gbọ́dọ̀ máa súre fún mi tí mi bá bínú ẹlẹ́dàá rẹ̀ bá mi jà. ọ̀dà náà gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ yìí gbogbo ẹjọ́ ẹ pátá ààrẹ ni ọ̀ jẹ̀bi àmọ́ bá a bá ń jẹ̀fọ́ ọ̀sùn tá à ń jẹ̀fọ́ òdù nítorí ọmọ náà ni àforó yọ aróyè sì jẹ́ kó rú ọ tán àfi kó o ṣe sùúrù èmi mọ̀ kinní kan dájú ká ní pé ìyá rẹ̀ wà láyé fúnra àyá ẹ ní ò pé kó o ṣètùtù yìí tọ́ra lábí amọ́ ni. ẹrù bẹ́ṣà. kò ní hun ẹ̀ torí ọmọ ni láti jẹrin kéèyàn wà lórí ìkúnlẹ̀ ìrora ní. dákun mo fi fá bẹ̀ ọ́ àkókò lókun mo fọ̀rún mi là bẹ̀ ọ́ ẹlẹ́rìí ìpín mo fi Elédùmarè tọ́ṣẹ̀dá àwọ̀ tọ́ṣẹ̀dá òun tọ́ṣẹ̀dá ọmọ mo fi bẹ̀ ọ́ dákun. màmá ẹ̀yin náà rí bí gbogbo nǹkan ṣe rí báyìí o kì í ṣe pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ yí ọ̀rọ̀ yẹn padà àbí mo kọ ọ̀rọ̀ sí yín lẹ́nu kí ayé má sọ mí lẹ́nu kó má sọ mí di ẹni tí ò ní tara ọmọ òun ló máa mú mi ṣe báyìí o mo á fẹ́ kẹ́ ẹ foríjì mi ni ẹ mọ̀ pé mi ò kọ̀rọ̀ sí yín lẹ́nu rí mo mọ̀ pé tẹ̀yin náà bá wà láyé ẹ̀ ní jẹ́ kó dìgbà yìí kí n tó ṣe ohun tó yẹ kí n ṣe gbogbo bọ́rọ̀ náà bá ṣe wá rí bí mo bá ṣe ṣe sí kí tí n bá fi ṣẹ̀yìn ẹ ṣàforíjì fún mi orí àdéhùn kan náà tá a sọ náà ni mo ṣe wà ẹ foríjì mi o ẹ foríjì mi ẹ̀yin lẹ bí mi èmi ni mo bí òun kò dẹ̀ sẹ́ni tó gbàdá pé kí òun fọwọ́ òun gbé ọmọ sí
bí èmi ṣe sin tí mo gbẹ̀yìn bẹ́ẹ̀ ni mo gbàdúrà kí ọmọ kó gbẹ̀yìn tèmi náà kí n má fi ọwọ́ mi gbé ọmọ sí. Ẹ dáríjì mi o, dáríjì mi. ẹ̀yàwó àjẹbọ ṣàlàgẹ̀rẹ̀jẹ̀ jẹ́ kí ní ọ̀bọ̀ wà lébàánú jẹ́ lọ lórí títí láyọ̀ máa dùn kọ́ wá sọ̀ láyọ̀ kó bí wẹ́rẹ́ kó forúkọ ọ̀gbìn dìde kó fi kúnlẹ̀ kó fi dìde kọ́ wá bí wẹ́rẹ́ báyìí ọ̀yá ẹ kò sílẹ̀ ẹ̀yin ipò bẹ́ẹ̀ ẹ má wẹ̀yìn o. mo dúpẹ́ ẹ̀yin kọ́ láyé ẹ̀yin ìyá bọ̀ fún ẹ̀yin ìyá mi odò òǹgà apanimáwò àbúrò olókìkí o. Mami! Ẹ ṣe, mo fẹ́ lọ sí tọ́ílẹ̀tì. Dúró ṣe àlàyé bó ṣe ń ṣe é fún mi. Ọkọ mi o! Ìyá, àsìkò ti tó, ọmọ ti mú nìyẹn. Ẹ bọ́ síta. Bẹ́ẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ kọ́ lọ. Ẹ máa lọ tì í. Ayọ̀. Ká tún máa múra sádùúrà ni o. Ó kù díẹ̀. Ilé ti kí o, gọ́dọ̀ ṣe. Gbàdúrà mi náà fún gbà wọ́n. Gbàdúrà mi o, gbàdúrà mi nílẹ̀ o. Ẹ dá mi kò ṣàánú mi o, kò ṣàánú mi o. Kókó bá téèyàn jẹ́, ìdẹ̀ pé kí téèyàn má dà kọ́ mọ̀ kó bí láyé àtàlàfíà. Kí n gbóhùn ìyá, kí n gbóhùn ọmọ. Ọkọ mi, pẹ̀lẹ́ káàbọ̀ kúrin. Ọlọ́run ti ń gbàdúrà wa. Mo nígbàgbọ́ pé Ọlọ́run á gbàdúrà wa tó. Ẹ kọ́ àdúró tí wà. Ọpẹ́ fún wọn. Bàbá yẹn fẹ́ sọ̀rọ̀ yàrá. Ń wà nílé pẹ̀lú ẹ̀. Ó kù díẹ̀. Jáde wọn fẹ́ ṣe ń wà nílé. Kò tí ì bímọ. Kò tí ì bímọ, ṣùgbọ́n wọn kò máa bí láyọ̀ lágbára Ọlọ́run. Àmín àmín. Ibi ṣe àárọ̀ ìlú ti dé ni. Mo ṣe ń bọ̀ láti London ni. Ẹ máa kú oríire. Bàbá. Ó ti bímọ. Àti bí àti re méjèèjì ti wálẹ̀. Ọkùnrin àbóbìnrin. Akọlù gidan bì. Bàbá bọ́ bàbá ẹ ṣé o bàbá yé o ẹ ṣé o bàbá àwọn dúpẹ́ bàbá ẹ ṣé ọ̀pọ̀lọ̀ ọmọ aláwọ̀ ọ̀jà sásán ọ̀pọ̀lọ̀ ọmọ. Alágbèrè ìyàwó ẹ̀rọ náà oníṣìná ìyàwó yẹ̀yẹ́ lẹ̀ ń ṣe ìyàwó ilé rọra tó lójú kan làdá ní ẹ rọra ojú kan làdá ní gbogbo àdìtú ọ̀rọ̀ ẹ wo bí tó wá yọrí sí o ẹ rọra ojú kan làdá ní ẹni tí gbọ́ tẹnu ẹ̀gà á sọ pé ẹ̀gà ń pa á tó ẹ rọra ojú kan làdá ní àfọwọ́fà ẹ̀dá o ni wọ́n fi ń bàtà ara wọn jẹ́ ẹ rọra ojú kan làdá ní ẹwà ayé oníṣìná bó ṣe fàgbèrè kó bára ẹ rọra ojú kan làdá ní.
oníṣekúṣe bó ṣe rí bó ṣe dà o ẹ rọra o ojú kan làdá ní alágbèrè ìyàwó kò ṣe é fẹ́ láya ẹ rọra o ojú kan làdá ní oníṣìná obìnrin wọ́n ń ṣekú pọkọ